alaikum warahmatullahi wabarakatuh. Ṣé àwẹ̀ ń lọ déédéé? Akóǹgbẹ o gbogbo ẹ̀yin Muslim brothers and sisters ní gbogbo àgbáláyé, and thank you all for your support. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi subscribe, kẹ́ dẹ̀ máa bá mi like video mi as well, share it with families and friends. Mo sọ fún yín pé throughout Ramadan you'll be looking at this space. You know why? Because mama mú different juice or meal to mama shara lóore wá fún yín. I am here to rejuvenate that skin. I am here to nourish that skin. So yẹ̀yin kò di rárá. Ṣé mo ṣe wá lè back torí àwẹ̀ ni no. Ẹ má yẹ ká pẹ̀lú àwọn èèyàn tó máa ń sọ bẹ́ẹ̀. Kí ni mo wá mú wá fún yín lénìí? Mo mú another nourish juice wá fún yín, which is cucumber, lemon and mint juice. Ẹ mọ̀ wò pé èmi àti lemon, tí bá lo lemon máa lo lime, exactly, you know it's a form of vitamin C. So ó dẹ̀ máa ń ṣe kíni, ó máa ń build up immune system so that any attacker pé bóyá ẹ fẹ́ sick ni àbí ẹ tún gbèrò dáadáa ṣó ti yé yín. So just always try as much as possible to recreate my recipe so that ẹ máa bá bẹ́ẹ̀, especially during this Ramadan ṣó yé yín. So kí ni mo fẹ́ kí má máa mọ̀ pé a máa lọ ṣínú soon, mo dẹ̀ fẹ́ kẹ́ recreate ẹ̀ exactly. So mo máa gbé cucumber mi nsìn, mo ti chop ẹ̀. Like I rightly said, mi ò lo fruit juicer. Reason is that mi ò fẹ́ máa jẹ́ kí ẹ mọ̀ pé àwọn fruits yìí they are full of fiber, and fiber is so good for your body system. Oye yín, ó máa aid digestion, ó máa, you know, so much benefit of this cucumber. You can read about it, and I'm still going to do a video. Mo ṣe máa ṣe video tó jẹ́ pé máa list àwọn fruits yìí àti nǹkan tó ń ṣe lára so that yín mọ̀ pé Alase ni mi ò kó wá máa sọ jack shit. Ṣó ti yé yín? So now ẹ jẹ́ kí mo ti dá cucumber mi, then my sọ fún yín tẹ́ bá ti fẹ́ máa prepare juice yín, ẹ máa fọwọ́ yín kó mọ́ tónítóní. This is my lime juice. Mi ò fẹ́ wóró yẹn nú ẹ̀, so I can easily do this láti fi mú wóró. Ṣé ti rí? So anything ṣé ti rí báyìí. Ẹ máa try láti máa inculcate ẹ̀ sínú ẹ̀. So torí tẹ́ bá inculcate ẹ̀, ó máa help body yín so well. This time around I'm going to put my mint leaf inside. Mo máa fi sínú ẹ̀ báyìí. Ẹ jẹ́ ká já díẹ̀ sí. Cucumber, mint leaf àti lemon mo ti rọra fún sí inú ẹ̀. Then another trick to this, òun ni Sprite. Ṣó yé yín? So ẹ lè dá sí báyìí kẹ́ lọ́mọ. Ẹ dẹ̀ lè fi top ẹ̀ sí whichever way tó bá ṣe dùn mọ́ yín nínú ni. Reason tí mo ṣe fẹ́ lo Sprite ni pé àwọn míì máa ń fi sugar sí, èmi ò buy idea yẹn. Then instead of the sugar you can actually put honey. Ó dàbọ̀ Sprite torí ẹ mọ̀ ó máa tún fúnyàn ní okun. Ṣó yé yín? Ó dàbí ìgbà mi téèyàn bá weak, bóyá bí headache, ó máa ní kẹ́ lọ fún carbonated drink tó bá ní bí gas nínú. So but Sprite is very good. Òun lè mi ṣe èèyàn ní ayò. So báyìí màá wá rọra mú Sprite mi. Wow. Ṣó ti yé yín? Màá rọra dà sí báyìí. So this is it. Ẹ jẹ́ ká wá lọ coconut dáadáa. I'm not an advocate pé ká máa sieve àwọn kìíní because imagine pé ẹ ti jẹ ẹ mọ̀ mo ra cucumber mo máa jẹ tèpotèpo, yes or no? So the same applies to the juice. Ẹ má sieve ẹ pé omi ẹ lásán ẹ wá dà yẹn nù. Ìtẹ̀ dànù ẹ gángan òun gangan ló ń ṣara lóore. Ṣó ti yé yín bẹ́yẹn? So ẹ jẹ́ ká lọ cucumber wa. Now I think I'm very much okay with this. So sieve tẹ́rí yìí, mo kàn mọ́mọ́ mo sí bí báyìí ni. I'm not an advocate pé ká kọ́kọ́ sieve kìíní. Ṣó ti yé yín? Ṣó yé? So nísìnyí nǹkan tí máa ṣe ni pé ẹ máa wonder pé kí ló yẹ tí máa ń kọ́kọ́ dà sí inú bíjà. Reason is that tẹ́ bá ṣe báyìí, ẹ mọ̀ pé ẹ tí ì ṣìnù of course. Tẹ́ bá délé báyìí lọ ṣe, kẹ́ wá gbé sínú fridge. So when you now want to serve it, tí mo fi máa ń further wá ṣe báyìí ni pé so that ẹ máa rí bó ṣe máa look tẹ́ bá serve ẹ̀ tán. Ṣó ti yé yín? So hence that's why mo máa ń dà sínú ibi báyìí náà. Ṣó ti yé?
so báyìí la ṣe máa kọ́kọ́ ṣe of course búlọ́ọ̀kù wa rè ẹ bèrè lọ́wọ́ àwọn tẹ́fẹ́ serve tó bá ṣe fẹ́ kó tutù sí bọ́ mo mọ̀ pé ẹni tó bá gbààwẹ̀ látàárọ̀ ó di dandan kẹ́ fún ní juice tó fine ẹni náà máa ṣàdúrà fún yín ni so ṣẹ́tìrì màá wá dà sí báyìí wow. ṣe wọ́n kí mo máa láìkí máa ṣàlàyé Kukumba ò ní èèlò ni mo rà yẹn ẹyọ kan ní 200 naira òun ló serve báyìí so reason tí mo ṣe ṣàlàyé owó yẹn ni pé so that ẹ mọ̀ tẹ́ bá tó family of 7 and all that ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa rọra ṣe ó yẹ yín so òun nílé ẹ lè wá fi since I have already mo ti lọ mint leaf sí ẹ lè skip part yìí but tẹ́ bá mọ̀ pé ẹ really like taste mint leaf nínú ẹ̀ then you can go ahead like this ẹ gbé fún daddy Alhaji salamu alaikum Ramadan Kareem ẹ kọ́kọ́ fi gbòǹgbẹ ìyẹn after tẹ́ bá sì jẹ déètì yín tán ṣó ti yé yín so ẹ ti rí báyẹn Alhaji gan ni àyà mi ò ṣeun Ọlọ́run á gbà àwẹ̀ wá àbí bẹ́ẹ̀ kọ́ so that's it ṣe ti rí báyìí ìyẹn ti wà òkè bẹ́ẹ̀ so ṣó ti yé yín bẹ́ẹ̀ ṣe máa serve Alhaji ni alájà bẹ́ẹ̀ náà ṣe máa serve ara yín nítorí máa ń sọ fún yín pé kẹ́ serve ara yín bíi ọlọ́ba so tẹ́ bá wá rí i pé bóyá ẹ fẹ́ add more you can just add little Sprite sí like this like this like this ṣó ti yé yín so cucumber lemon Sprite and mint juice òun ni tèmi yìí o mo lérò pé ẹ kọ́ 1 or 2 things please recreate it tẹ́ bá dẹ̀ ti recreate ẹ fún mi ní ẹ béèrè any question lọ́wọ́ mi nínú comment section I'll be gladly waiting láti read from you please subscribe to my YouTube channel ẹ ṣé o Ramadan Kareem.